السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ومما زادني شرفا وتيها وكدت بأخمسي أطو الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض أونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يذكرون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله
غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنما يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنات مستقرا ومقاما قل ما يأبه بكم ربي كل ما يأبه بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله العظيم. ẹgbẹ́ ọlọ́run tóbi jẹ̀mọ́. Allahu akbar. bàbá wa ní ọgbà bàbá wa ní ẹgbà wọn ní ẹgbà wọn lẹ́yìn lẹ́ni wọn ní ẹgbẹ́ owó òbejì. ẹ rí àfáwà Sídíkù ti kéwú. Adamallahu hayatahu. àjọ kí lọ́dọ̀ bàbá oníyanjú ni. ọlọ́run ní ba ọ̀hún iná jẹ́. Amina. ẹ mọ̀ ga sí i. Amin. ọlọ́run ò ní lé yín kú lẹ́nu bàbá wa inú rìndọ́. Aminu. ọlọ́run tóbi Al-Qur'an. Amin. ẹ bí wọ́n ti kéwú ti wá dọ̀rùn níṣẹ́ ó ti wá rọrùn. kéwú dòwó kéwú dọ̀là ló jẹ́ àwa dúpẹ́ o. kéwú dòwó kéwú dọ̀là ló jẹ́ àwa gbọ́dọ̀. owó Al-Qur'ani tí àfáwà Sídíkù ká tó bá pẹ́ ní bọ́ọ̀ tí ń lọ tó ń bọ̀ tó ń jẹun tí ó gbòdì lára rẹ kò sẹ̀yìn Al-Qur'ani dìde ń bí tó wà ọmọ Al-Qur'ani bọ̀. kéwúdòwó kéwúdọ̀là ló jẹ́ wá dúpẹ́ o. kéwúdòwó kéwúdọ̀là ló jẹ́ àrọ́gbẹ́lá. owó Al-Qur'ani méjì ó fún ọrú o. bẹ̀rù bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù dà. kéwúdòwó kéwúdọ̀là ló jẹ́ àrọ́gbẹ́lá. bẹ̀rù bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù dà. kéwúdòwó kéwúdọ̀là ló jẹ́ àrọ́gbẹ́lá. ìbáṣẹ́ wù mí oníyanjú o radiyallahu anhu. oníyanjú àfa mi radiyallahu anhu. Bàrẹ̀sọ́kù nábì kọ́ọ̀lì. oníyanjú àfa mi o radiyallahu anhu. bàbá mi wà lẹ́wọ̀n lélẹ̀ oníwàásí àgbáyé. bàbá mi wà lẹ́wọ̀n lélẹ̀ oníyanjú àfa mi. bàbá mi wà lẹ́wọ̀n lélẹ̀ Ṣéhù Kàmọ́lì bàbá wa. bàbá mi wà lẹ́wọ̀n lélẹ̀
Tajuli Adabi bàbá wa bàbá mi wálẹ̀. wọ́n relé. Radiyallahu anhu radiyallahu anhu. Ìlàlẹ́ àmọ́ mi ṣe ń gbọ́ fáwọn tó fi sílẹ̀ tó ń gbáyé. Wàrísùkú náà bí kọ́ọ̀lì bàbá mi wọ́n náwó Tajudeen ní ẹ ṣé mo dúpẹ́. Wàrísùkú náà bí kọ́ọ̀lì tí mo wí wàrísùkú náà bí kọ́ọ̀lì tí mo wí. Ìsìnbùláyì ní ìjọ wa ìsìnbùláyì ní ìjọ ìsìnbùláyì náà. Lode wa no nejo wa, lode wa no nejo, lode wa no, lode wa no nejo wa, lode wa no nejo wa, lode wa no nejo wa, lóde wa nù ní ìjọ wa. Oníyàgìlà fáwa, oníyàgìlà fáwa. Ẹ mọ̀ sọ pé oníyàgì àná kọ́ lọ́hùn kẹ́wọ̀n. Oníyàgì oní ọlọ́run sọ wọn. Oníyàgì àná ọlọ́run kẹ́wọ̀n. Ẹ̀jẹ̀ wọ́pẹ́. ọlọ́run sọ wọn. Oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní kọ́ lọ́run sọ wọn. Oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. oníyàgì oní ọlọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní kọ́ lọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní kọ́ lọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run sọ wọn. Oníyàgì oní kọ́ lọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní ọlọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní kọ́ lọ́run sọ wọn. Oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. oníyàgì oní ọlọ́run sọ wọn. oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì oní kọ́ lọ́run kẹ́wọ̀n. Oníyàgì àná kọ́ lọ́run kẹ́wọ̀n. oníyàgì ẹni kọ́ lọ́run sọ wọn.